gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa lákòókò yìí pé a kú dédé àkókò yìí o. Orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Egbeji gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Mo kí ní kíkí ọlá àti ọlà àti àlàáfíà ìbùkún Olúwa kó máa wà pẹ̀lú gbogbo wa o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu mafrudatun. Now lọ́sẹ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ wa tí ń fọkàn bá wa lọ, kí la ní fúnra wa lónìí, kí ni ọ̀rọ̀ gbìyànjú tí kọ́kọ́ ṣáájú, ọkọ̀ gbìyànjú tí ó ṣáájú, kí la sì fẹ́ mẹ́nubà. Ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ọjọ́ pé bóyá afẹ̀tẹ́lẹ̀ àpàlàpàlàpà àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú ìlọ́mọ̀ pé oògùn wà, bọ́ọ̀ bá tiẹ̀ gbà pé oògùn spiritual wà, wọ́n lè ṣàṣìyàn àwọn àjẹ́ wà tó gba gbogbo àwọn àgbàlagbà gbọ́ pé wọ́n bẹ láyé, ṣé bọ́ọ̀ sábà pé oògùn bá ń bẹ, wọ́n sì mọ̀ pé oògùn onírun bínú bá ń yàn wọ́n bá lọ hospital lọ́wọ́ gbóògùn egbòogi náà wọ́n èsì abẹ́rẹ́ náà wọ́n èsì tábúlẹ́ẹ̀tì. Bàbá mi ní máa kọ̀wé wọn ló wá ìmọ̀ lásán fèèbù, bàbá mi tí èbó fi ṣe tábúlẹ́ẹ̀tì àwa náà ní ràárẹ̀ ìjáwé rẹ̀ ni. tó náà kọ́ ni pé àwọn bàbá ti máa ń ṣe nígbà wàá sì máa fẹ́ jáde lọ, wọ́n á pe gbólóhùn yìí, wọ́n á ní ọ̀ká tí ń bẹ lọ́nà kó kọjá. ẹ bá fẹ́ gbẹ gbólóhùn Yorùbá ẹ kọ́kọ́ fi Ọlọ́run ṣáájú, pé pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tó dáyé tó dá ọ̀run tó sì dá ọgbàrá ọ̀rọ̀ tí ń jẹ́ ọ̀rọ̀ kò ti fọ Ọlọ́run ṣáájú nù. tọ́ ọ wàá sọ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ tó fọgbọ́n rẹ̀ sínú àwọn bàbá wa, ọ̀ká tí ń bẹ ní ọ̀nà kọ́ká wéré kéké kọ́ká kọjá, èjòlá tí ń bẹ lọ́nà kọ́ká kó ṣe rọ̀gbọ̀dọ̀ kó kúrò lójú ọ̀nà, eruku kéruku kan kì í dènà kí ọmọ ọlọ́nà ọmọ lọ, eruku kéruku kan kì í dènà kọ́mọ ẹlẹ́sẹ̀ ọmọ lọ, eruku kéruku kì í dènà kọ́mọ ọlọ́nà ọmọ lọ. èmi lágbájá ọmọ lágbájá, èmi Sùlẹ́mánà ọmọ yín, mo dẹni ọ̀wọ̀ lónìí, lọ́wọ́ ní tèmi. gbogbo tí n bá lọ kí ọ̀wọ̀ kú òjijì, ajínigbé ni, apanilára ni, ọ̀wọ̀ accident mọ́tò, Ọlọ́run yọ mí ń bẹ̀, là mí ń bẹ̀ àtàwọn tó bá tẹ̀lé mi. ẹ rí gbogbo àwọn kìnìún tí wọ́n bá lò yóò tún wúlò fún àwọn tẹ́jọ́ wọ́kọ̀ pọ̀, jàǹbá ò ní ṣẹni kankan bí àbàbà wa ṣe nígbà wáṣẹ̀ nìyẹn. lẹ́yìn àtijọ́ àbàbà tó máa ń dágbọ́n kìnìún kan, àbàbà ń pè ní ọ̀wọ̀ mọ́tò tàbí ọ̀wọ̀ gbogbo bí ìyẹn bá ń lọ ojú ogun ni, tàbí òun bá ń rìnrìn àjò lọ síbi tó jìnnà, tàbí òun lọ bí tó wọ́n ń papọ̀ ọmọ bóyá ewu wà lójú ọ̀nà ń fura. àbàwọ̀ nìkan lọ rí wá igi ọ̀wọ̀ gbálẹ̀ broom ni Yorùbá ń pè, ọ̀wọ̀ làwa ń pè tó fi ń gbálẹ̀. ìtọ́ bá ti fi gbálẹ̀ rí lọ́dà á wà gé kéékèèké á gé sínú apẹ tán fi ń jó nǹkan, tàbí apẹ́rín tàbí apẹ́ kòkò alámọ̀, ẹ wà dáná sí ẹ jó, tàbí kẹ́ẹ̀tì ẹ̀ fi ọwọ́ yín ran náà tẹ́ ń gbọ́ mi yé, kẹ́ẹ̀ jó èédú rẹ̀ lẹ́fẹ́ lò, èédú ẹ̀ lẹ́fẹ́ lò. ọwọ́ tẹ́ ẹ bá rí ìbá ṣe bí ẹyọ mélòó àwọn àmọ́kẹ́ èso dídí ọwọ́ tán fi gbálẹ̀ tọ́ iyọ̀ bí wọ́n ti ń gbálẹ̀ ọwọ́ máa yọ yìí tẹ́ ẹ bá rí sàjọ iná lẹ́ wà jó. tẹ́ bá ti wá jó ẹ wà mú ẹ̀fẹ̀ òwú tútù ẹ bá ti tẹ́lẹ̀ ẹ bá wúwo akẹsẹ, bẹ́ẹ̀ sì rówó akẹsẹ ẹrù tẹ́ ẹ bá rí ẹbu egbògi yìí síbẹ̀, ètò ẹjọ́ èdú yìí ẹbù síbẹ̀, abẹ́rẹ́ kékeré abẹ́rẹ́ ìránṣọ tuntun ẹ fi sí ọkọ̀ atare, inú atare alligator pepper mẹ́ta ló wà nínú ẹ̀, kìíní fẹ́lẹ́fẹ́lẹ́ wà láàrin rẹ̀ Yorùbá ń pè ní kòjó ògùn jẹ rẹ̀ ẹ yọ kù, ọkọ̀ mẹ́ta ni kìíní yẹn tó wà nínú atare, ẹ yọ ọkọ̀ kan ẹ fi sí, ẹ wàá fi òwú dúdú àti funfun ẹ fi dì í dáadáa. ẹ bá ti fi dì í kò ní ìdí ọ̀fọ̀ rẹ̀, gbogbo ala ti mọ̀ pé ọ̀wọ̀ ni tọ̀wọ̀, abẹ́rẹ́ ọlọ́kọ́nù okùn tó dì pẹ̀lú ògùn Ọlọ́run. ká bá yín pàpàpàpàpà ọba ti nukun ní ayé Ọlọ́run ló sì yọ lágbájá gbọ́ ọ lọ tán ní wàhálà dé, tàbí kó yẹ pé wọ́n sì dáná bí lánàá ẹjọ́ tó àmọ́ ìyún ní ṣe déédéé aburú tọmọtọmọ tẹ́yìn bá ti ń fi sí ara. ẹ wá rí èyí táwọn bàbá wa máa ń wá lò tí àwọn bàbá wa tún pè ní àjẹsára, ká lọ bá ń fi yun sápò ó lè sọnù, ká ní ẹ bá rí lápò rẹ wọn lè ní ológun lágbájá kódà kò bẹ́rẹ̀ bẹ lápò rẹ̀, ìgbàgbọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. à ń pe ewé kan ní ewé ọ̀wọ̀, wọ́n máa ń ní lọ́wọ̀lọ́wọ̀ ní tọ̀wọ̀. ewé ọ̀wọ̀ yìí bàbá mi ò ní ká lọ já, à ń pe èsogi kan ní èsogi àfọlá, kéékèèké báyìí ní tíntìntín báyìí, àfọlá yìí ẹ wà lọ mú èso àfọlá méje, ẹ mú ewé ọ̀wọ̀ méje, èso olówó jẹjẹ tá a pè ní ojú olóńgbò òun èèpọ̀ ńbẹ ẹ̀yọ mẹ́ta náà lẹ́mú, ẹ wàá fi sínú agbádá, ẹ wàá jó, àmọ́ ẹjọ́ dídí atari kan mọ́hún, ẹ jẹ́ ń tó kà fún yín: èso àfọlá méje, èso olówó jẹjẹ mẹ́ta, ewé ọ̀wọ̀ méje. bẹ́ẹ̀ bá wá rí ewé ọ̀wọ̀ tó pọ̀ ó lè ju méje lọ ní tiẹ̀, ó dídí atari kan lábàjọ́.
tẹ́ ẹ bá ti jó ewé yìí ọ̀nà méjì ni bàbá wa máa ń lò tẹ́ ẹ bá ti jó mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ bá ti jó tán àmọ́ àwọn bàbá wa máa ń jọ wọn máa ń mú wọn á bù sọ́wọ́ báyìí nígbà tí bàbá mi ń bẹ láyé wọ́n bù fún gbogbo wa báyìí á fi sẹ́nu àbí ká fi fọ́kọ̀ tútù mú níwọ̀n ẹ bá ti lò ó gbogbo bí tí ń bá ń lọ àánú ọlọ́run mọ gbogbo ogun èṣù ní lágbára lórí ẹ̀ àtàwọn ọmọ èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ ọlọ́bì ká àwọn wá sá wọn ládàá wọ́n wá jí ẹnìkan gbé wọ́n ní ọlọ́run mọ̀ dáàbò bò yàn ààbò tí Yorùbá ń pè ní ọ̀wọ̀ ní ààbò ọlọ́run lórí èèyàn àwọn àlùjànnú burúkú tí pàdé yàn téèyàn fi rọ lọ́wọ́ téèyàn torí pé oògùn ọ̀wọ̀ Yorùbá kìí ṣe pé kẹ́ ẹ mọ́pàdé olè lọ́nà nìkan ní iṣẹ́ fún kìí ṣe pé kí ọkọ̀ mọ́ làṣídẹ́ǹtì kí jàǹbá ọkọ̀ mọ́ sèèyàn nìkan ní iṣẹ́ fún kọ́dà tó bá fẹ́ wọ mọ́tò tó bá lò kíní ìsara ó fọ ọlọ́run àlàyé búra pẹ̀lú ògùn ọlọ́run ìsídà àkọ́kọ́ yóò bàjẹ́ kó tó débi tí ó ti lásẹ̀ǹtì àbí kíláyà òjò ẹwà ọkọ̀ wà ṣubú ẹgbẹ́ ọ̀dọ́ ìrìnmọ́tò ó kú rárá ọlọ́run mọ̀ dáàbò rẹ̀ bòyìn tí ẹ̀ bá lò àǹdí àwọn àlùjànnú burúkú tí rìn tí èèyàn pàdé tí fi ọlọ́pọ̀ lọ́sẹ̀ tàbí tí yóò àṣàṣì burúkú fi wá wọlé sí ọlọ́run dọ̀wọ́ fún yàn àwọn ìwúlò tí ọwọ́ Yorùbá nínú ẹ̀yìn èèyàn mọ̀kàn sọ yìí nínú mẹ́nu bá ní nítorí àkókò pàápàá jùlọ tí ọ̀pọ̀lọpọ̀ ojú ọmọ Yorùbá ń rí lákòókò yìí ọlọ́run Olódùmarè yóò máa dáàbò rẹ̀ gbogbo wa tọmọtọmọ o àní jáde ká má wọlé o tá a bá jáde láyọ̀ ká má wọlé láyọ̀ àánú ọlọ́run yóò pín lórí gbogbo wa o Olúwa Olódùmarè tí jẹ́ ọba àánú yóò fi àánú gba gbogbo wa kò sí agbára òkùnkùn lórí ewé àtegbò gbogbo ẹnu ni mo fi ń sọ o torí òkùnkùn òun kọ́ ló dá ewé ẹni òkùnkùn òun kọ́ ló dá egbò ọba mi tó dá ewé tó dá egbò tí sì ń rọ òjò síbẹ̀ tó sì fi ìmọ̀ rẹ̀ àti òye lílò rẹ̀ sí ayé sí ọkàn àti ọpọlọ àwọn bàbá wa láyé àtijọ́ ọlọ́run mi kì í ṣe ọlọ́run òkùnkùn ọlọ́run ìmọ́lẹ̀ ni ọba alágbára tó dáyé tó dá ọ̀run òun ló ní ewé òun ló ní egbò ẹ má jẹ́ ká ṣe ọlọ́run mi gbọ́ sáàtì mọ́ bàtọ́ ọmọ nìkejì jẹ́ sì mọ́ lo ewé àtegbò ní òdì tàbí láti bàtọ́ ọmọ nìkejì jẹ́ ẹ̀rí tó bá ti ṣe bẹ́ẹ̀ èèyàn látúbọ̀tán àwọn ọ̀jọ̀gbọ́n nínú mọ àlùkùránì wọ́n ní wọ́n lè la àkíbá tóun lílẹ̀ mọ̀tẹ́kì ìwọ tóun máa ń ṣe dáadáa tóun fi bẹ̀rù ọlọ́run ṣe nǹkan ó nígbẹ̀yìn rere ẹ̀rí gbogbo àwọn ọ̀rẹ́ bàbá wa tí wọ́n yára gbẹ̀san téèyàn bá ṣẹ̀ wọ́n tí wọ́n sábà máa ń sóògùn kà wọn ò lẹ́yìn àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣiṣẹ́ yìí wọn ò lẹ́yìn ẹ dákun ẹ jẹ́ ká ṣe rere kéèyàn ó lè nígbẹ̀yìn rere torí pé ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ bóyá tọ̀ òwò ọlọ́mọ bó ṣe dájọ́ ilé ayé o mi ò sọ pé bàbá mi jẹ́yàn rẹ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí bàbá mi ń sọ fún mi tí mo máa bá wọn lẹ́nu wọn tí wọ́n fi wọlé ọlọ́run sùn wọ́n máa ké sí gbogbo wa ní ẹ gbọ́dọ̀ sóògùn ká o ọmọ àwọn bá sóògùn ká bí ó ṣe rí rẹ o Ẹgbẹ̀jì Arẹmọ làwọn o Ẹgbẹ̀jì Aláwòye gbogbo àdúgbò wa lọ béèrè wò bàbá mi ìṣe ká o tó ọlọ́run sì ní kọ́ lẹ́yìn ọlátùbọ̀tà torí tí ò bá sí ru wa ó ṣeé ṣe kó ti gbàgbé orúkọ bàbá mi oyè tẹ́ ń gbọ́ Ẹgbẹ̀jì oyè ìran bàbá ńlá bàbá wa ní bàbá tó bàbá mi sì gbá yàn lẹ̀ ni rí ló jẹ́ káwa náà wà proud of it bí ẹ bá ní I'm proud of my culture mo lè fi àṣà mi yangàn mo fi bàbá mi yangàn àti ìdílé tí mo ti jáde wá torí pé èèyàn renu èmi gbọ́njúmọ̀ wọn bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run ọwọ́lá dáadáa àti ìwà rẹ̀ kọ́lọ́run bá ń tún ṣàlékún kẹ́ fún un torí wọ́n dá mi lójú lọ́dọ̀ ọlọ́run pé bàbá mi wà lẹ́nu ọwọ́ ọ̀kẹ́ báyìí bàbá mi kì í bá ti yàn jẹ́ ìrírí bàbá mi ti bínú síyàn tó sóògùn kàṣírí mo fi ọlọ́run tó dá mi búra so ẹ mọ̀ ọmọ òsì ní bá pèlè ìyá ẹ̀ kò sí àsọdá ìwọ tó bá láàrin dáhùn sọ yìí ọba tako ẹ̀sìn rẹ kì í ṣe dáadáa kó o lò ó dákun mo sì fọlọ́run bẹ̀ ọ́ mọ́ torí bí mo ń sọ yìí mọ́ yàn mí ní olódì èèyàn ní ọ́bí ti ara ti tiẹ̀ náà lèmi náà rí tó o bá rí ibi tá a kù díẹ̀ sí pè wá ṣàlàyé fún wa ọlọ́run ọba dẹ́dà òun nìkan lọ́gbọ́n tán òun lọ́mọ̀ tán tọ́ èmi ọmọ yín tí mo ń sàtúntò ní látàárọ̀ orúkọ tèmi ní Alhaji Dr. Suleiman Lawal Egbeji gbogbo ìlú Ògbómọ̀ṣọ́